nítorí ètò ìsìnkú Akeredolu, Ayedatiwa kéde ọlùdé ọjọ́ méjì nípìnlẹ̀ Ondo. Ìjọba ìpínlẹ̀ Ondo ti kéde ààyè ìsinmi ọlọ́jọ́ méjì lórí ètò ìsìnkú gómìnà ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ rí olóògbé Olúwarótìmí Akeredolu tí wọ́n ti bẹ̀rẹ̀ láti ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 15 oṣù kejì yìí. Akọ̀wé ìròyìn gómìnà ọ̀gbẹ́ni Ebenezer Adéníyàn ló fìdí èyí múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ 20 oṣù yìí. Adéníyàn ní ìjọba ti fààyè ìsinmi ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 àti ọjọ́ ẹtì Friday ọjọ́ 23 oṣù kejì ọdún 2024 sílẹ̀ fún gbogbo àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Ondo láti bu ọlá ìkẹyìn fún Akeredolu tí wọn yóò sìnkú rẹ̀ sílùú abínibí rẹ̀ lọ́jọ́ ẹtì Friday yìí kan náà. Alẹ́ ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ni wọ́n gbé òkú àkẹ́tì wọ ìpínlẹ̀ Ondo lẹ́yìn tí wọ́n ti parí àwọn ọ̀kan òjọ̀kan ayẹyẹ tí wọ́n ṣe fún un nílùú Ìbàdàn níbi tí òun àtàwọn ẹbí rẹ̀ fi ṣe ibùgbé nígbà tó wà láyé. Ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí kan náà ni wọn yóò bẹ̀rẹ̀ ètò ti ìpínlẹ̀ Ondo pẹ̀lú àkànṣe ìgbẹ́jọ́ tí wọ́n fẹ́ ṣe fún un láago 10 àárọ̀ ní kóòtù kínní tó wà nínú ọgbà ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ondo kí wọ́n tó lọ tẹ́ òkú rẹ̀ fáwọn èèyàn láti wò ní ọ́fíìsì gómìnà tó wà ní Alágbàká nílùú Àkúrẹ́. Ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ yìí ni òkú arákùnrin yóò kúrò l'Ákúrẹ́ lọ sílùú Ọ̀wọ̀ tí í ṣe ìlú abínibí rẹ̀ ní ìmúrasílẹ̀ fún ìsìnkú rẹ̀ tí wọn yóò ṣe lọ́jọ́ ẹtì Friday ọjọ́ 24 oṣù kejì yìí. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.